ọjọ́ tí Tinubu, Atiku àti Obi yóò fàgbà han ara wọn rèé o. Kò sí bójúbójú kan nínú ọ̀rọ̀ náà mọ́ báyìí o. Ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun fẹ́ du ipò ààrẹ ní Nàìjíríà, àjọ tó ń ṣètò ìdìbò ti fọn fèrè báyìí. Ẹni tí yóò bá sáré ìje kó bẹ̀rẹ̀ ìgbáradì ni. Lónìí ọjọ́ 13 oṣù kejì ọdún 2026, alága àjọ àwọn aṣètò ìdìbò yìí, ìyẹn àjọ INEC, Joash Amupito kéde ọjọ́ táwọn olóṣèlú ilẹ̀ yìí yóò fi àgbà han ara wọn. Ọkùnrin náà kéde pé àwọn yóò dìbò ààrẹ ilẹ̀ yìí ní 20 oṣù kejì February 20, 2027. Èyí ni pé tí kò bá já tí kò bá ru, ọjọ́ sátidé náà, ọjọ́ àbámẹ́ta ni wọn yóò dìbò, tí wọn yóò mọ ẹni tí yóò tún ṣe ààrẹ Nàìjíríà fún odidi ọdún 4 míì gbáko. Lọ́jọ́ náà làwọn èèyàn yóò mọ̀ bóyá Bọ́lá Ahmed Tinubu tó wà níbẹ̀ ní ifá yóò tún mú ni, bóyá Atiku Abubakar tó ń fẹ́ bẹ́gbẹ́ wọlé, àbí Peter Obi tó ń làkàkà tó ń làágùn láti di ààrẹ, àbí Rotimi Amaechi tó ń dùndún èkúté níbìkan ni, tàbí Rabiu Kwankwanso tí ọ̀nà ti fẹ́ dórí àpáta kó pin mọ́ lójú, kódà bóyá Ṣèyí Mákindé tó ń gbìyànjú àti bẹ́yìn ìkùlé wọlé ni. 20 oṣù kejì ọdún tó ń bọ̀ náà ní ààrẹ tuntun yìí yóò jáde. Bàbá ti yọwọ́ ọkùnrin tó wó bá sọdọ̀lẹ, ìyàwó èèyàn ò gbọ́dọ̀ lóyún fóṣù 9 kó bímọ tán kó lóun ò rówó nǹkan ọmọ, torí oyún oṣù 9 kì í bá ní lábo, bó bá ń pẹ́ kì í yá. Èyí tó dífá fẹ́ni tó dájọ́ ìyàwó tó ń sáré kí àgbo ọmọ. INEC ti kéde odidi ọdún kan báyìí ni wọ́n fi kéde o. Rélùwé òṣèlú sì ti ṣí rèé, ẹni bá fẹ́ wọnú ọkọ̀ kó má ṣàfara ni. Lóòótọ́ kó tó di ìgbà yìí làwọn olóṣèlú ti múra o. Àwọn tí wọ́n sì múra jù, tí wọ́n ń fojoojúmọ́ ṣe iṣẹ́ pé àwọn fẹ́ du ipò ààrẹ yìí náà ni ààrẹ Bọ́lá Tinubu tó wà níbẹ̀ báyìí, ẹni tí ò ṣetán láti gbé ipò náà sílẹ̀ fẹ́nìkan. Àmọ́ àwọn bíi Atiku Abubakar, wọn ò rí ìdí tí Tinubu fi gbọ́dọ̀ máa ṣèjọba náà lọ. Ṣé wọ́n jọ dùn ún ní 2023 ni? Inú PDP ló wà nígbà yẹn, nítorí kí ipò náà sì lè já mọ́ ọ lọ́wọ́ báyìí ló ṣe wà nínú ẹgbẹ́ ADC. Wọ́n fẹ́ gbà á mọ́ Tinubu lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ sì ni Peter Obi tó ń pariwo pé tí Nàìjíríà yóò bá dáa, òun nìkan lòun lè ṣe é. Òun náà bá Tinubu du kinní náà ní 2023 láti inú ẹgbẹ́ Labour. Àmọ́ nínú ADC ló wà báyìí. Ó sì dàbí pé bí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ náà kò bá já mọ́ ọ lọ́wọ́ láti dupò yìí, yóò bọ́ sínú ẹgbẹ́ míì lójijì ni. Rotimi Amaechi tó bá Tinubu du tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ APC ní 2022, tó fi gbogbo ara jà pé òun ni ẹgbẹ́ náà gbọ́dọ̀ fà kalẹ̀ nígbà náà, tó sì ṣe ipò kejì tó jẹ́ òun ló kàn lẹ́yìn Tinubu náà kò dákẹ́ o. Ó tún fẹ́ ta sí kinní náà lẹ́ẹ̀kan sí i. Àmọ́ inú ADC lòun náà fẹ́ bá wọlé. Bó bá sì lè jagun ní ADC tó bá wíìnì, tí ẹgbẹ́ náà bá fà á kalẹ̀, òun náà yóò jà raburabu. Ṣùgbọ́n ohun tí gbogbo wọn ń retí láti ọjọ́ yìí náà rèé. Bó sì tilẹ̀ jẹ́ pé wọ́n mọ̀ pé 2027 náà ní ìbò yìí, wọn kò tí ì mọ ọjọ́, aboyún moṣù má mọjọ́ ni wọ́n. Ohun tí ọ̀pọ̀ wọn sì ṣe ń forí jágbó kiri nìyẹn. Àmọ́ ní báyìí òkodoro ọ̀rọ̀ ti jáde o. INEC ti fọn fèrè, ẹni bá fẹ́ sáré ìje kó jáde ni. Lóòótọ́ àwọn ìṣòro oríṣiríṣi ló wà níwájú INEC fúnra wọn o. Èyí tó sì le jù níbẹ̀ ni ti àwọn ilé ìgbìmọ̀ aṣòfin tí wọn ò tí ì yanjú ọ̀rọ̀ òfin táwọn àjọ náà yóò fi ṣiṣẹ́ wọn. Àyípadà òfin tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin fẹ́ ṣe ti dá wàhálà sílẹ̀. Wàhálà náà kò sì tí ì yanjú. Nínú ọ̀sẹ̀ yìí, lọ́jọ́ 9 àti ọjọ́ 10 oṣù yìí, ìyẹn lọ́jọ́ Ajé àti ọjọ́ Ìṣẹ́gun, Monday àti Tuesday, àwọn aráàlú bo ilé ìgbìmọ̀ yìí. Wọ́n fẹ́ fa wàhálà gidi ni o, ọpẹ́ àwọn agbófinró. Ọ̀rọ̀ òfin yìí dàrú mọ́ àwọn èèyàn lójú, pàápàá àwọn òṣèlú, wọn kò sì gbọ́ ara wọn yé rárá. Bí àwọn aṣòfin ti ń sọ pé ohun tó dáa làwọn fẹ́ ṣe fún Nàìjíríà, bẹ́ẹ̀ làwọn aráàlú ń pariwo lé wọn lórí pé ọ̀nà láti ṣe èrú burúkú lọ́jọ́ ìdìbò lófin tí wọ́n ṣe yìí o. Táwọn òṣèlú alátakò sì ń sọ pé àwọn aṣòfin náà fẹ́ Fojooro gbé Tinubu padà sípò ni, àwọn ò sì ní gbà.
ọ̀rọ̀ náà ló fa ẹ̀hónú burúkú tí kinní náà sì fẹ́ dìjà rẹpẹtẹ. àwọn tí wọ́n ṣèwọ́de lọ́jọ́ ajé Monday láwọn ò ní gbà. nígbà tọ́rọ̀ náà yóò sì fẹjú tán, Peter Obi jáde ó lọ bá àwọn tí wọ́n ń ṣèwọ́de nílé ìgbìmọ̀ asòfin náà, ó lóun wà lẹ́yìn wọn. àyà àwọn tí wọ́n ń ṣèjọba já, ọkàn àwọn asòfin fúnra wọn ò sì balẹ̀ nítorí àwọn ọ̀dọ́ ló pọ̀ nínú àwọn tí wọ́n wá ṣèwọ́de náà. kò sì sẹ́ni tó rántí ogun EndSARS lẹ́kọ̀ọ́ níjọ́sí tí kò ní sáré ronúpìwàdà bó bá tilẹ̀ múra tẹ́lẹ̀ láti ṣe agídí kan pẹ̀lú àwọn ọmọ tó ti gbòòrò wá wọ̀nyí. nígbà tọ́rọ̀ náà yóò sì dàbí àwíṣẹ bíi ohun ifá, Rotimi Amaechi náà jáde níjọ́ kejì, òun tún mú ọmọ ẹ̀ lẹ́yìn, ó láwọn náà wá ṣe ìwọ́de ni. níbẹ̀ lára ti fu àwọn aṣòfin pé wọ́n má lè fi ọ̀rọ̀ yìí dá wàhálà sílẹ̀ sáwọn lọ́rùn o. làwọn náà bá sáré pèpàdé pàjáwìrì. wọ́n ní ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ àwọn yóò jókòó nílé ìgbìmọ̀ náà láti tún òfin náà yẹ̀wò lẹ́ẹ̀kan sí i. àmọ́ kí ló ṣẹlẹ̀ gan-an? bí ọ̀rọ̀ náà ti jẹ́ nìyí, wọ́n ti ṣe òfin kan ní 2022 tó sọ pé bí wọ́n bá ti ń dìbò báyìí, bẹ́ẹ̀ náà ni kí àwọn INEC rí i pé ìbò náà ń jáde lórí àtẹ wọn tí gbogbo ayé yóò lè rí i. ìyẹn ni pé tí ẹnìkan bá ti dìbò báyìí, kí ìbò tó dì í yọ lórí kọ̀ǹpútà lórí àtẹ àwọn INEC fúnra wọn lẹ́sẹ̀kẹsẹ̀, kí gbogbo ẹni tó bá fẹ́ wò ó lè rí i. òfin yìí ni yóò jẹ́ kó rọrùn láti rí iye ẹni tó bá dìbò, ìgbà tó dìbò àti bó ṣe dìbò ẹ̀. yóò sì rọrùn fún INEC láti ṣírò iye ìbò náà papọ̀. real time transmission ni wọ́n ń pè é. ìyẹn ni àfihàn ìdìbò ojú ẹsẹ̀. tó bá jẹ́ bí wọ́n ti ṣètò náà ni lásìkò ìbò ààrẹ tí wọ́n dì ní 2023, lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìbò tí wọ́n bá dì yóò máa wọlé. gbogbo ọmọ Nàìjíríà yóò sì máa rí ìbò wọn tí wọ́n dì lórí àtẹ àwọn INEC tí wọ́n ń pè ní IREF, ìyẹn INEC Result Viewing Portals. àmọ́ nígbà tí wọ́n ń dìbò lọ́wọ́ ní 2023 yẹn, àwọn èèyàn wá èsì ìdìbò náà kiri bí wọ́n ti ń dì í lọ́wọ́ lórí àtẹ IREF yìí. wọ́n retí títí wọn ò rí i. kí ló dé tí eléyìí fi rí bẹ́ẹ̀? àwọn ẹgbẹ́ alátakò ní òjòrò ni wọ́n fi kín náà ṣe, nítorí INEC ti gbowó tẹ́lẹ̀ pé wọn yóò rí i pé kíní náà ṣiṣẹ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n nítorí láti gbé Tinubu wọlé ní pàpàkókó ni wọn ò ṣe jẹ́ kó ṣiṣẹ́ mọ́. láti rí i pé kíní yìí kò rí bẹ́ẹ̀ lọ́dún 2027 lásìkò ìdìbò míì, ìyẹn làwọn aṣòfin ṣe wádìí ọ̀rọ̀ yìí wò láti mọ ohun tí kò jẹ́ kí kíní náà ṣiṣẹ́. wọ́n wá rí i pé bí kíní yìí bá fẹ́ ṣiṣẹ́ bí àwọn ti kọ sínú òfin ti tẹ́lẹ̀ yìí, àfi kó jẹ́ lórí kọ̀ǹpútà ní gbogbo ọmọ Nàìjíríà yóò ti dìbò. tó jẹ́ tí wọ́n bá ti fi kọ̀ǹpútà tàbí fóònù wọn dìbò lórí íńtánẹ́ẹ̀tì, wọn yóò kàn tẹ kíní náà lọ́wọ́ ara wọn ni. bí wọ́n bá sì ti tẹ̀ ẹ́, orí àti àwọn INEC yìí ni yóò lọ tààrà tí gbogbo èèyàn yóò lè rí i. èyí ni wọ́n ń pè ní electronic voting. àmọ́ ẹni mélòó ló ní kọ̀ǹpútà tí yóò lò? àti pé tí kọ̀ǹpútà bá sì wà nílé ìdìbò gbogbo pàápàá, ẹni mélòó ni yóò lè lò ó? ọjọ́ mélòó ni wọn yóò sì fi lò ó? ohun tó jẹ́ kí àwọn aṣòfin yìí yí òfin náà padà nìyẹn, tí wọ́n wá ní kí olùdarí ètò ìdìbò ní ilé ìdìbò kọ̀ọ̀kan kó kọ iye ìbò tí ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan bá ní sínú fọ́ọ̀mù wọn tí wọ́n ń pè ní ECHA. pé nínú fọ́ọ̀mù yìí ni gbogbo èsì náà yóò wà. gbogbo àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà níbẹ̀ ni wọn yóò sì fọwọ́ sí fọ́ọ̀mù ọ̀hún láti lè sọ pé iye ìbò tí ẹgbẹ́ òṣèlú àwọn mú nìyí. kódà wọ́n lè ya fọ́tò ẹ̀ sọ́wọ́ fúnra wọn. fọ́ọ̀mù yìí náà ni òṣìṣẹ́ INEC tó ṣètò ìdìbò náà nílé ìdìbò tiẹ̀ yóò wá fi ránṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lójú gbogbo wọn níbẹ̀ sí orí àtẹ àwọn INEC tí wọ́n ń pè ní IREF yìí, níbi tí ẹni tó bá fẹ́ rí ti lè rí i. ohun tí èyí túmọ̀ sí ni pé ẹnì kọ̀ọ̀kan ò lè dá fi ìbò tiẹ̀ ránṣẹ́ sí orí IREF, àfi àpapọ̀ ìbò tí wọ́n bá dì nílé ìdìbò kan. olùdarí ìbò níbẹ̀ náà ló sì lè fi ránṣẹ́. òfin tí wọ́n yí padà nìyẹn. òfin náà ló sì di wàhálà nítorí ọ̀rọ̀ náà kò yé ẹni púpọ̀ rárá. ariwo táwọn èèyàn bẹ̀rẹ̀ sí pa ni pé kí wọ́n dá òfin náà padà kíákíá ni o. àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n sì mọ ohun tó wà nídìí ọ̀rọ̀ náà mọ̀ọ́mọ̀ ń lo kinní náà láti fi yí ojú àwọn èèyàn síbòmíì.
wọ́n ní ohun tó ti wà nínú òfin ti 2022 ni wọ́n yí padà, wọ́n fẹ́ fi fa nàìjíríà sẹ́yìn ni. bẹ́ẹ̀ ni wọn kò ṣàlàyé pé kínní náà kò ṣeé lò ní 2023 o, nítorí kì í ṣe gbogbo èèyàn ló ní kọ̀ǹpútà tàbí tó lè fi kọ̀ǹpútà tàbí fóònù dìbò nílé wọn, ìyẹn èyí tí wọ́n ń pè ní electronic voting yìí. ìbẹ̀rù kí ọ̀rọ̀ náà má di wàhálà ló yá mú kí àwọn aṣòfin sáré pàdé tí wọ́n sì padà wá, tí wọ́n sì ní kí wọ́n máa kọ ìbò sí orí iref níbi tí wọ́n bá ti rí kọ̀ǹpútà àti íńtánẹ́ẹ̀tì. ọ̀rọ̀ náà sì ń fa ariwo lọ́tún lósì fún INEC nítorí àwọn aṣòfin kò ṣàlàyé ọ̀rọ̀ òfin náà fún àwọn aráàlú tó. bẹ́ẹ̀ náà sì ni àwọn àjọ elétò ìdìbò náà kò mọ bí wọn yóò ti ṣàlàyé ọ̀rọ̀ yìí tí yóò yé gbogbo èèyàn. kálukú kan ń sọ èyí tó bá a lẹ́nu mu ni. àmọ́ ìgbàgbọ́ ni pé bó pẹ́ bóyá náà ni ẹni tó kú àti ẹni tó sọnù wọn yóò kúkú pàdé níjọ́ kan. àwọn aṣòfin yóò ṣòfin, INEC yóò ṣètò ìdìbò, àwọn aráàlú yóò dìbò. nígbà tó bá sì di 20 oṣù kejì ọdún 2027 àwọn ọmọ nàìjíríà yóò mọ ààrẹ wọn tuntun. ọ̀làwọlá alága ló ń ṣe àyẹ̀wò àti àkọsílẹ̀ òfin àti ìkéde àwọn INEC yìí fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú déédé àkókò yìí o.